Bọ́mú orí mi gbè mí o, ẹlẹ́dàá mi dákun mọ́ padà lẹ́yìn mi, orí mi gbè mí. Nítorí orí àgbẹ̀ nígbèni tó fi dọ̀bà dáre o. Orí àlùkò nígbèni, òun ló gba àlùkò tó fi dọ̀bà lùkò sùn. Orí lékeleke lékeleke tó fi dọ̀bà lù sẹ́sẹ́ fún. Orí mi gbè mí o, orí mi àpẹrẹ, orí mi àpèsì wọn sá lórí èmi ọmọ ìjẹ láyé. Ẹ̀mọ́ ọ̀gá o, orí lọ́jọ́ fi ń lọ Àbújá, orí làkèrè fi yọ tẹ nínú èlò, wọ́n ní kí orí mi lànà rẹ̀ kò mí o. Kí ló mú tẹ̀yìn yàtọ̀ sí tàwọn yòókù? Ṣé mọ̀ pé oríṣiríṣi akéwì ló ti wà Nàìjíríà báyìí? Tẹ́mi ṣe wà ó brand mi Imisi Elewi entertainment tá a bá ń kí oríkì lọ́wọ́lọ́wọ́ mo máa ń kí ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn mọ ìjìnlẹ̀ oríkì ọ̀tọ̀ ni ṣé mo bẹ́ẹ̀ ṣe rọra wà yìí kí n má mọ oríkì yín gan tí máa kọ́ rí yín tí tẹ bá kọ́ gbóhùn mi gan ẹ̀yin gan máa ti kọ́kọ́ fọ́ èmi gan mọ bó ṣe máa ń wá bọ̀ téèyàn bá ti discover talent mo jẹ́ ọmọ kan tó ní akitiyan ọmọ kékeré ni mi ìyá mi ti kú bọ̀ àwọn ẹ̀bùn yẹn mo kàn ṣáà rí pé mo ní wọn ní jẹ́ serious pẹ̀lú òun náà kí máa mú pọ̀ wọ́n ní pé ọ̀nà kan ò wọjà mò ń kọ jùjú mò ń kọ afro mo lè ráàpù gan mo ń kọ hip hop gan mo tún wá ń ṣe make up afro ni mo lò tí mo fi kọ orin mi ìrédé. ìjọba ló jẹ́ má ní gbàgbé jẹ́ pé ó ti ń di ẹ̀yẹ àti ayọ̀ gbàrú kí ló ṣẹlẹ̀. ọjọ́ tí mo pàdé Odunlade Adekola kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. lóòótọ́ mi ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ o tí mo ṣe lọ sí Instagram yẹn mo kàn ṣáà tẹ fóònù náà ni pé wish list téèyàn máa ń ṣe fún birthday yẹn mo kọ meet Odunlade Adekola síbẹ̀ mo ṣàkọ àwọn gift tó kù bọ̀ mo kọ síbẹ̀ torí mo wulẹ̀ like pé kí n pàdé wọn ẹ mọ̀ mo wá ń rí i pé àbúrò wọn kan tó jọ wọn àwọn náà wà ní Instagram tí mo ṣe mẹ́sẹ̀gì wọn nìyẹn pé sir please let's surprise your brother on his birthday mo rí pé birthday wọn ti fún wọn kí ni ìṣó lè work ṣáàbí ó máa work bí eré bí àwàdà ó work. bàbá yẹn kàn reply ni. wọ́n reply wọn fún mi kódà wọ́n tún fún mi WhatsApp number wọn mo yà lọ sí DM wọn WhatsApp mo lọ Abẹ́òkúta o mo dẹ̀ perform fún wọn ó ṣọ́ọ̀kù torí mi ò expect yẹn. wọ́n dẹ̀ bìzàbìzà gan fún mi tó yẹ pé èmi nìkan mo tún wá dá lọ elégbè kan mo mú lọ ọlọ́mọdé nǹkan rẹ̀ mo rẹ́rìn lẹ́lẹ́ lọ́jọ́ náà. láti ìgbà náà kí wàá ní àjọṣepọ̀ yẹn àti Odunlade Adekola ṣé bẹ́ẹ̀ náà ló tán sí àbí continuity tẹ̀lé. continuity ó máa tẹ̀lé torí èmi ò ní stop láti máa disturb wọn. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí máa gàlágàjù Oyinmomo àgbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ní Oyinmomo láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti lọ sí àárín gbùngbùn àárín àwọn ọmọdé táwọn náà tí wọ́n kó jọ tí wọ́n pò pọ̀ láti di èèyàn ńlá nídìí iṣẹ́ tí wọ́n ń ṣe ọ̀dọ́ wa obìnrin tí a mú wá ní òní àwọn náà ni ambassador Mistura Olúwatúnmiṣe Jùmọ̀ Imisi Elewi ṣé bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ni sá. ẹ mà káàbọ̀ o. ẹ ṣe púpọ̀ bàbá mi. orúkọ tí ń lẹ̀kùnrẹ́ mo fẹ́ kẹ́ ẹnu oníkànlá àti gbọ́pọ̀ wọn ẹ fẹ́ ara yín sọ orúkọ yín. Ẹ̀ẹ́rìn sẹ́pẹ̀ gbóhùn ẹnu mi ni ẹ̀ẹ́rìn sẹ́pẹ̀ gbóhùn erin. Ẹ̀ẹ́mọ̀sá ẹ̀dúró lábẹ́ ẹlẹ́mọ̀rin sẹ́pẹ̀ gbóhùn ẹnu mi Imisi Elewi ìrè ọmọ ìyá sílífà. Èmi ni Imisi Elewi tí gbogbo agbára ń fẹ́ gbọ́. Ọmọ arógbó dòye tí wọ́n rí Imisi Elewi ọmọ arógbó dòye tí gbogbo agbára
ẹ mọ̀ káàbọ̀. ẹ ṣe púpọ̀ sà. orí tí ẹ bá wọlé tí ẹ pè dáadáa yìí ọ̀dọ̀ yálẹ̀ tí mú ní àbílára bàbá. yóò mọ̀ pé wọ́n bí sùn mọ́ kókó wọ́n bí ọkà mọ́ àgbo wọ́n bí mi mọ́ wù ẹnu mi ní àtẹ̀lẹ́wọ́ wo yàrá wo ẹni tó kọ́ ọ́. Bí ẹ bá tiẹ̀ mẹ́ni tí ó kọlà bẹ́ẹ̀ bá mọ aláwọ̀ àbí wà tó ń kọ nǹkan ẹ̀ síbẹ̀ ìyá ní kọrin ni àbílára bàbá lẹ ti mú un fẹ́kẹ́ kẹ́ gbé mi níbẹ̀ hàn. kò sẹ́ni tó kọrin nínú ìdílé wa bẹ́ẹ̀ ni kò séèyàn tó ń pẹ̀sà nínú ìdílé wa. gbọ́dọ̀ rẹ sà. láti kékeré mo jẹ́ ọmọ tó bẹ mo sì yánu gan mo lè sọ̀rọ̀ dáadáa mo máa ń sọ̀rọ̀ láti kékeré mo máa ń ro ẹjọ́ gan wọ́n ti gbé mi lọ rédíò station kan pé ọmọ yìí iṣẹ́ ẹjọ́ bí orin tó dẹ̀ pọ̀ ọmọ yìí á fi jẹun o wọ́n ṣàrí mo ṣàlóhùn mo lóhùn èrì mo lóhùn láti lẹ̀ so wọ́n mú mi lọ rédíò station gbà yẹn ní Ìgbóònà Pàmọ́ Ìsìn ní ìpínlẹ̀ Kwara nílùú wa gbà yẹn. sọmọ Ìgbóònà lẹ́yìn ni. bẹ́ẹ̀ ni sà. nílùú wo ń bẹ. ọmọ Òkè Onígbìn ni mí mo sì tún tọmọ Ìsànlú Òsì Ìsànlú Yèyè. wọ́n ṣe mú mi lọ rédíò station yẹn mo pàdé Aláàfin Èdè dádì yẹn náà wá ní pé ohun tó ní ìlú ò gbọdọ̀ lóhùn lásán o wà á ní láti lọ láti ìlú sílùú ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní lọ tọpinpin àwọn oríkì ìlú láti ìlú kan sí ìkejì láti Ọ̀fà sí Òmùaran mo wá sí Abẹ́òkúta kò sí Èkó gan mo wá ń gbà yẹn. láti gba oríkì. láti gba oríkì. àwọn aráàlú ló ń gbà mí làwọn tí wọ́n jẹ́ apẹ̀sà bíi tiyín lẹ̀ ń wá káàkiri. àwọn àgbàlagbà tí bá ti dé ìlú yẹn máa béèrè bóyá ààfin ni màá lọ ni o àmọ́ nígbà tí mo wá sẹ́kọ̀ọ́ ibẹ̀ ni mo ti pàdé bàbá Ajóbíewé wọ́n wá ní pé káre láì olóhùn Ọlọ́run afọ ìṣẹ́bẹ̀lẹ̀ náà ti ó dà pé iṣẹ́ mi lélẹ̀ o ibẹ̀ mo ti wá sí wa tí wọ́n fi endorse yín wọ́n fọwọ́ sí i. ó dà pé ẹ̀mí gan máa serious ìgbà yẹn ni mo wá ní jẹ́ ń tẹpá mọ́. kẹ́ ẹ̀ tí ẹ̀ kàwé rárá. àmúlẹ́léèwé. iléèwé wo lẹ lọ. mo wà ní Graduate Polytechnic báyìí ó wà ní Àdúrà. níbo ni ẹ wà lẹ́kọ̀ọ́ bí abimbo. Àdúrà ní Ogun State. Ogun State ọmọ ilẹ̀ Ìgbóònà lẹ ti wá ní Òkè Onígbìn ṣé Kwara lẹ ń gbé láti ilẹ̀ ni àbí Èkó abúlé ẹ fi kalẹ̀ sí gan tẹ́ ń gbé. mo ti gbé Kwara rí ní ìlú wa mo ti gbé bẹ́ẹ̀. Lókè Onígbìn ibẹ̀ ni ìyá àti bàbá wà. bẹ́ẹ̀ni kémi àti mọ́mì mi ti kú but mọ́mì tó jẹ́ mọ́mì mi ká tó wá sẹ́kọ̀ọ́. alágbàbọ̀ yín. bí àbúrò mọ́mì mi. tó gbà yín bọ́. bẹ́ẹ̀ni. ìgbà tí a fẹ́ tara bọ̀ à ń kéwì à ń pẹ̀sà à ń tojúbọlé wá oríkì káàkiri yìí kí ni alágbàbọ̀ wí kí sì bàbá yín sọ. gbogbo àwọn fámìlì mi náà fara mọ́ iṣẹ́ tí mò ń ṣe. ẹ ṣáà wà lẹ́yìn ọtọ́dún mélòó báyìí. ó ti pẹ́ gan àti kékeré ní 15 years. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ẹ wà àbẹ tí ń ṣe ó ti tọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. ó ti tó bẹ́ẹ̀. tẹ ti bẹ̀rẹ̀ tí mo ti serious. pẹ̀lú ẹ̀ professionally tẹ mú níṣẹ́ àṣekárakára gan. ẹ ti wá ṣe rẹ́kọ̀dù àbí mi lẹ ti ṣe nídìí ẹ̀ báyìí. mo ti ṣe rẹ́kọ̀dù. bíi mélòó. ó tó bíi mẹ́rin. èmi lẹ ṣe ń bẹ ẹ kí oríkì ni àbẹ múyàn ẹ mú lu àbẹ sọ̀rọ̀ ń pa kankan. mo máa ń kọ ewì tó mú ọgbọ́n dání. ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn kí oríkì ìlú ọ̀tọ̀ ní kéèyàn kéwì nípa nǹkan kan. ẹ fún mi ní kẹ́ńdà kùn káwọn lè mọ̀ nǹkan tá à ń sọ gan. wọ́n ní orí mi gbèmí ooo ẹlẹ́dàá mi dákun mọ́ padà lẹ́yìn mi orí mi gbèmí nítorí orí àgbẹ̀ nígbèmí tó fi dọ̀bà dọ̀rẹ́ o òwò bí àlùkò nígbèmí òun ló gbé àlùkò tó fi dọ̀bà lùkò sùn orí lékeleke tó fi dọ̀bà lù sẹ́sẹ́ fún orí mi gbèmí o orí mi àpẹrẹ orí mi àpèsì wọn sá lórí èmi ọmọ ìjẹ láyé ẹni ọgbà orí lẹjọ fi orí Àbújá orí làkèrè fi yọ tẹ nínú èlò wọn ní kí orí mi lànà rẹ kò mí o. gẹ́gẹ́ bí obìnrin iṣẹ́ yìí bó ló ṣe rọrùn sígbà tí ẹ bẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ ṣe ń ba lọ báyìí lásìkò yìí bó ló ṣe rọrùn sí. ẹni tó bá ń kéwì tí ò bá nígboyà kò lè kéwì. kò lè pẹ̀sà.
ẹni tí ò bá lè dojú kọ àwọn ọ̀pọ̀ ènìyàn kò lè kéwì èèyàn tí ò bá ní faradà kò lè kéwì èèyàn tí ò bá ní sùúrù kò lè kéwì ewì kíké iṣẹ́ ewì kíké ó rọrùn kò sì tún rọrùn nítorí téèyàn bá fẹ́ ṣe iṣẹ́ kan tó bá torí pé torí bóyá torí owó gangan ló ṣe lọ pé torí ẹ̀ lòun ṣe fẹ́ kéwì lóòótọ́ èmi ò kọ́ o bọ̀ èmi máa ń kọ́ èèyàn bọ̀ mo sọ fún àwọn ọmọ tí mò ń kọ́ ní Imisi Elewi Academy wípé ok ẹ ní Imisi Elewi Academy wà tí mo ti ń kọ́yàn léwì yàtọ̀ fún brand 3 years. ok táwọn àwọn èèyàn wá kọ́ ń kọ́ rí kí wọ́n kọ́ gbẹ́gbẹ́. tó máa gba fọ́ọ̀mù dẹ̀ máa ṣe normal títẹ̀ ẹ̀kọ́ ṣe so nǹkan tí mò ń sọ lọ nípa ewì kíké yẹn tó bá fẹ́ kéwì tó bá tọ́jú wọn tó bá wà after owó tó bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ewì ó lè má tí máa rówó àwọn èèyàn máa fi tútù kè wọ́n kè wọ́n máa ní ṣe bí kan ti jẹ́ kankan ti kéwì ni kò dẹ̀ easy torí research téèyàn ti ṣe ìrìn àjò láti ìlú kan sí ìlú kan láti lọ wá orí káàkiri kò easy náà bọ̀ àwọn èèyàn máa ń fojú kíní wò kó tó di ìsìn táwọn èèyàn tún wá gba títí ewì iṣẹ́ ewì nísìnyí báyìí torí ẹ̀ mo ṣe sọ pé kò easy ó dẹ̀ tún easy. ẹ̀yin ewì lẹ́yìn náà ń ké ẹ̀ ń pẹ̀sà dáadáa náà bẹ́ẹ̀ ni kí ló mú ti ń yàtọ̀ sí àtìgbọ́ ti lára dáadáa lára gẹ́gẹ́ dípò ti kọ́ àwọn ọkọ ẹbí fájẹ́mi lẹ́yìn ti ka tiwọn náà kọ́ lọ́n bá foríjì wọn àwọn míì náà wà dáadáa bí àwọn túbọ̀ sún Ọlọ́lápọ̀ àtàwọn mìíràn táwọn náà tún ké lọ́wọ́lọ́wọ́ báyìí àti bàbá Ajóbíwé kí ló mú tẹ̀yìn yàtọ̀ sí tàwọn yòókù. ṣé mo pé oríṣiríṣi akéwì ló ti wà Nàìjíríà báyìí. bẹ́ẹ̀ni. tèmi ṣe wà ó brand mi Imisi Elewi entertainment tá a bá ń kí oríkì. lọ́wọ́lọ́wọ́. mo máa ń kí ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn mọ ìjìnlẹ̀ oríkì ọ̀tọ̀ ni ṣé mo bẹ́ẹ̀ ṣe rọra wà yìí kí má mọ oríkì yín gan tí máa kọ́ rí yín tí máa tẹ bá kọ́ gbóhùn mi gan ẹ̀yin gan máa ti kọ́kọ́ fọ́. ẹ gbé mi débẹ̀. ẹ̀wọ̀n pọ́ńdọ́tọ̀rẹ́ àrẹwà lọ́kùnrin èyí fún jẹ́wọ́ ìbàdí àràn ọkùnrin tó gbà yìí láàrin gbogbo ọkùnrin ni mo ń pè lọ́wọ́lọ́wọ́ èèyàn yìí ni mo ń kí olórí rẹ onínú rẹ oníwà rẹ oníwà tútù bí àdàbà bàbá olórí rẹ náà ni èmi ń kó bẹ̀rẹ̀ fún ẹ máa fi wọ́lá orin mi ẹ̀yìn lẹ́wẹ̀ lọ́dọ̀ làwọn ọmọ gbóyè ọwọ́ ọ̀sẹ̀ wọ́n ní tèmi ni ó ṣe wọ́n ní bí eléyìí ò bá jẹ́ ọkọ mi á sì jálẹ̀ mi àpọ́nbẹ́pọ̀ rẹ̀. ṣé èmi náà ni mo gbúdú tẹ sọ yìí ṣé èmi náà mo ní gbogbo ilé ẹ̀yin ní sá ẹ wá ṣe rẹ́kọ̀dù tó fi ní mo lọ fún àwọn obìnrin ní pẹ́tò èmi rèé o tí a bá wo ilé ìdàdàyà tí pé àti ẹ̀ ń pẹ̀sà à ń kéwì ǹjẹ́ oníṣẹ́ mi tẹ́ ń ṣekun ilé ìtẹ́ mú dání. iṣẹ́ tí mò ń ṣe pọ̀ gbogbo lòun náà máa ń pè mí. ẹ̀já o. mò ń kọ jùjú. kọ jùjú. mò ń kọ afro mo lè ráàpù gan mò ń kọ hip hop. ẹ kọ jùjú mo tún wá ń ṣe make up. ẹ̀rọ ìyá wa ẹ kọ jùjú ẹ gbé mi débẹ̀. Imisi Elewi mo gbọ́rẹ́ dóde ìbàrẹ̀ mo dé wẹ́rẹ́ bí èjì ẹlẹ́ mo dé kùtù bí èjì òwúrọ̀ mo dé wàrà ń ṣe sàbí èjì ẹlẹ́tọ̀ ẹ̀wà mọ́ gbọ́ mi arúgbó àti ọmọdé o ẹ mọ́ gbọ́ ètò Oyinmomo ètò tó ládùn tó gbajúmọ̀ ètò àwọn tọkùlú ní Oyinmomo o ẹ pé kí n gbọ́ o Oyinmomo ètò alálùbáríkà ni o Oyinmomo ètò tó gbáyé púpọ̀ gidi gan ni mo ń pè é lọ́wọ́lọ́wọ́ ẹ súnmọ́ bí ẹ wá mọ̀ gbọ́ lábárí orin tuntun ìgbàrè. ẹ̀rọ tí ẹ̀wọ̀n wà nílé tẹ́wọ̀n wà káàkiri àgbáńláyé mú ní ìtagbéra lónìí ara ọ̀tọ̀ ni Elewi wa àti pé bẹ́ẹ̀ tí ẹ ń kọ jùjú kí lẹ tún ń ṣe. mo ń ṣe make-up mo dẹ̀ máa ń kọ afro ni mo lò tí mo fi kọ orin mi ìrédé. báwo lẹ ṣe kọ. ìrédé mo máa ti ṣoríire ìrédé mo máa ti ṣoríire ọ̀rọ̀ mi ti wá dayọ̀ ó yẹ kí n dúpẹ́
láyọ̀ mo dúpẹ́ ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n mi ò fi àwọn Olódùwà mo mọ̀ pé mi wá mi ò fi àwọn Olódùwà mo mọ̀ pé mi wá. nǹkan kì í sí ẹ̀sẹ̀ ràgó èyí tẹ́ wá ń ṣe yìí ṣé ẹ tún lọ kọ́ ọ níbì kan ni àbẹ́bùn náà ní gbogbo eléyìí. sẹ́rí mi ò mọ ọlọ́run ni nítorí tí bá ní pé kí n máa sọ àwọn gbogbo àwọn orin tó kù tí mò ń kọ yàtọ̀ fẹ́wì kíkẹ́ èmi kò mọ bó ṣe máa ń wá but téèyàn bá ti discover talent torí ẹ̀ náà sọ pé téèyàn bá ní plan téèyàn bá tí ì rí achieve kò ní tẹ́ ẹnìyẹn lọ́rùn mo jẹ́ ọmọ kan tó ní akitiyan ọmọ kékeré ni mi ìyá mi ti kú but àwọn ẹ̀bùn yẹn mo kàn ṣáà rí pé mo ní wọn ni jẹ́ serious pẹ̀lú òun náà kí máa mú pọ̀ wọ́n ní pé ọ̀nà kan ò wọjà torí ẹ̀ mo fi ń ṣe gbogbo ṣó ti wá ń dowó báyìí. ó ti ń dowó díẹ̀díẹ̀. ẹ̀rùn rọgbọ́n dá ń bẹ̀. mo sì mọ̀ pé yóò sì jù báyìí lọ lọ́lọ́ náà. àwọn tí wọ́n wà ń ta ṣé wọ́n ti ẹ̀ ń pè yín ṣé ẹ̀ ń gba eré ẹ̀ ń gba ṣé tẹ̀ ní báǹdì. lágbọ̀rọ̀ lọ. ẹ fẹ́ lọ kọ jùjú mi kọ́ ẹ máa kó báǹdì lọ. yàtọ̀ fún jùjú ewì kíké ni o orin ni o jùjú ni o live performance nǹkan tí tẹ́ bèrè lẹ́kọ̀ọ́ tí mi ò dáhùn tán tí n bá perform stage mo máa ń switch kíní yẹn ó tún jẹ́ kí n dá yàtọ̀ mo lè máa kéwì lọ́nsìn káwọn oníbàtà mi máa jó bàtà lọ́nsìn kí n sọ pé kó wálé kí n switch sí jùjú ṣe n pé everybody máa tún wò pé obìnrin ké làwọn kí ló ṣẹlẹ̀. wọ́n máa tún wá confused pé kí ló ṣẹlẹ̀ tá a bá tún bá fẹ́ switch báyìí a tún máa switch sórin so nǹkan tí mo tún gbogbo ilé ìrọ̀ yìí lọ́rùn dáadáa. agbọ̀rọ̀ náà. then in another 5 years níbo ni kí wọ́n ti máa ran níbo ni wọ́n ti máa rí Ìmísí Elewi in another 5 years níbo ni èèyàn rò pé ibi tí wọ́n ti wà níbi táwọn yàtí máa rí mi ni. màá ti dolókìkí jù báyìí lọ màá débi gíga màá lọ kéwì UK màá wá ní rọrùn màá lọ Australia màá lọ kéwì màá pa Nàìjíríà padà rọrùn kò sí ìlú tí gbogbo ìlú mọ̀ọ́ká ni màá dé. ṣé ẹ fẹ́ jókòó sọ̀rọ̀ ni pé ẹ ti rọgbọ́n kálára ọba ẹ sì lè tún padà sí Nàìjíríà. rárá kíkọ́ lọ pàfọ́ọ̀mù ni ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí. sọtẹ́ bá ti ń lọ ẹ máa wọlé kẹ́ máa jáde ní kẹ́ máa lọ kẹ́ máa bọ̀. kọ́ mọ̀ mi káàkiri gbogbo àwọn ìlú pé wá pàfọ́ọ̀mù o padà wá Nàìjíríà o a ní ṣó mo ti ní fisa mo ti ní everything mo ní gbogbo ẹ̀. arábìnrin wa Ìmísí Elewi kí ni túmọ̀ Ìmísí Elewi níbo ló ti rúkọ yẹn. Ìmísí Olúwa ó wà lára orúkọ mi táwọn èèyàn gan mọ̀ tẹ́lẹ̀ but ìgbà tí mo ti ń jẹ́ stage ó ní stage name tí mò ń jẹ́ ńgbà kan mi ò fẹ́ sọ so but Ìmísí yẹn inú orúkọ mi ló ti jẹ wá. fún bí ọdún 15 tẹ́ ti ń ṣiṣẹ́ yìí kí ni má lè gbàgbé tó ṣẹlẹ̀ sí yín ẹ pé ẹ fẹ́ fi à ń kéwì à ń ṣe pé eléyìí ò make sense o nǹkan tí mo ṣe yìí tẹ́ fẹ́ filẹ̀ kí sì ni ọjọ́ ìdùnnú ọjọ́ ẹ̀yẹ nídìí iṣẹ́ yìí. ọjọ́ má lè gbàgbé ọjọ́ tí mo lọ show tí mo like gbérún sí báyìí ẹ mọ̀ téèyàn bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan èèyàn lè má tí mọ̀ lóòótọ́ mo mọ̀wé mo ní làákàyè. àti gbé sórí àti sọ kalẹ̀. àmọ́ ọjọ́ kan wà tẹ́ pé mo lọ show tẹ́ pé ẹni ẹ ti sọ pé má wọrí àtijọ́ surprise o àdẹ̀dẹ̀ bí a perform tán kàdẹ̀ gbowó ká máa lọ lé mo kó crew lọ kò ń ṣe mi nìkan mo dá lọ ọ̀ fún wa lówó dé ní. kí ló ṣẹlẹ̀. kò yé mi wọ́n láwọn máa ṣe no a perform wọ́n tún sọ fún wa pé àwọn lẹ́ẹ̀kẹ́ tó sọ pé ká má kàǹtì wá àsọ tán wa wọ́n fi wá sí. wọ́n fi 419 fún yín. kódà ìyẹn gan ju 419 lọ nítorí mo fọwọ́ ara mi mo fi sanwó onílù sanwó oníjó àti àwọn eléyìí. kí ló wá sọ̀kọ̀ yín gbà tí nǹkan bá ń ṣẹlẹ̀. mo kọ́kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣé táwọn èèyàn ṣe máa ṣe lélẹ̀ bọ́ mo tún ń padà pé irọ́ I can do it. ilé kan wà bẹ́ẹ̀ ni ìjọ wa ló jẹ́ má ní gbàgbé tó pé ó ti ń di ẹ̀yẹ àti ayọ̀ gbàrú kí ló ṣẹlẹ̀. ọjọ́ tí mo pàdé Odunlade Adekola kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. lóòótọ́ mi ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ o ẹ̀mọ̀ èèyàn máa ń wá ìgbéga fúnra ẹ̀ náà. ẹ máa rí wọn nínú sinimá. bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ wọ́n láì fún mi. òkè níwò mi wọ̀ ọ́. bẹ́ẹ̀ ni
so èèyàn máa wá gbéga fúnra ẹ̀ náà ni tí mo ṣe lọ sí Instagram yẹn mo kàn ṣáà tẹ fóònù náà ni pé wish list téèyàn máa ń ṣe fún birthday yẹn mo kọ meet Odunlade Adekola síbẹ̀ mo ṣàkọ àwọn gift tó kù bọ̀ mo kọ síbẹ̀ torí mo wulẹ̀ like pé kí n pàdé wọn ẹ mọ̀ àwọn tó ń ṣe tíátà tó ń bá rí Elewi wọn tún lè promote nǹkan tó wá sọ́kàn mi gbà yẹn náà nìyẹn so mo rí ibi tí mo nífẹ̀ẹ́ láti mẹ́sẹ̀gì wọn ní Instagram mo wá rí i pé àbúrò wọn kan tó jọ wọn àwọn náà wà ní Instagram tí mo ṣe mẹ́sẹ̀gì wọn nìyẹn pé sir please let's surprise your brother on his birthday mo rí i pé birthday wọn ti súnmọ́ tòsí wọn kí ni ìṣó lè work ṣáàbí ó máa work bí eré bí àwàdà ó work. bàbá yẹn kàn reply ni. wọ́n reply wọn fún mi ní kódà wọ́n tún fún mi WhatsApp number wọn mo yá lọ sí DM wọn WhatsApp mo lọ Abẹ́òkúta o mo dẹ̀ kéwì fún inú mi dùn ẹ mọ̀ kéèyàn ti fẹ́ ríyàn ti pẹ́ inú mi dùn wọ́n dẹ̀ tún. wọ́n ní kẹ́ ẹ wájọ́ náà bẹ́ẹ̀ni ẹ dẹ̀ ṣeré fún. mo dẹ̀ perform fún wọn ó ṣọ́ọ̀kù torí mi ò expect ẹ̀. wọ́n dẹ̀ bìzàbìzà gan fún mi tó yẹ pé èmi nìkan mo tún wá dá lọ elégbè kan mo mú lọ ọlọ́mọdé nǹkan rẹ̀ mo rẹ́rìn lẹ́lẹ́ lọ́jọ́ náà. láti ìgbà náà kí wàá ní àjọṣepọ̀ yẹn àti Odunlade Adekola ṣé bẹ́ẹ̀ náà ló tán sí àbí continuity tẹ̀lé. continuity ó máa tẹ̀lé torí èmi ò ní stop láti máa disturb wọn. ok lóyún sì bí ọdọọdún tó bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan lẹ́fẹ́ àbí láti ìgbà ìpàkọ́ bóyá mo bá ṣe tó súnmọ́ ẹni yìí ó lè gbé mi débẹ̀ yín òṣèré ńgbà yẹn. láti ara iṣẹ́ wọn mo gbaṣẹ́ wọ́n connect mi mọ́ Mama No Network bẹ́ẹ̀ ni torí mo tún máa ń ṣe special events. náà. like special events mo lè sọ yín darúgbó mú sí mi tí màá sọ yín darúgbó mo lè ṣe egbò ìyẹn mo kọ́ ni gbogbo lòwò ni mí mo ń ṣe continuity. ìgbóná wọ́n ní owó ní èjẹ. wọ́n làwọn àpò náà fẹ́ràn owó ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sá. tó èèyàn tí ẹ wà láti àsìkò yìí wá adúpẹ́ lọ́wọ́ ọ̀dọ́mọbìnrin wa tí a gbà lálejò lónìí tí wọ́n ti gbé adébẹ̀ dáadáa nípa iṣẹ́ tí wọ́n ṣe tọ́yàn láàyò tí a bá wà á rí i pé oníyànjú lẹ́ni yìí oníyànjú ni kí ọlọ́run bá ọba aláwòrán bí kó tó bàbá kún wọn dáadáa kó gbé wọn débẹ̀ káwọn náà kí wọ́n láàmì láàka kí wọ́n ní láàrin rí ohun tí wọ́n yàn láàyò yìí kí wọ́n kọ́ là bíi bàbá Ajóbíewé tí bàbá Ajóbíewé náà ní tán ṣùgbọ́n káwọn náà kan tó ju bàbá Ajóbíewé lọ ǹjẹ́ tí ẹlẹ́gbẹ́ ẹ̀ tẹ̀ ń ṣe yìí bẹ́ẹ̀ni tí ẹlẹ́gbẹ́ alẹ́gbẹ́ ẹ̀ sì ń lọ síbi ẹ̀ ń lọ ibi ẹgbẹ́ dáadáa. bẹ́ẹ̀ni online láti máa ń sábà ṣe meeting wa bọ́ a máa ń pàdé náà a tún ní Ìbàdàn chanta. Ìbàdàn chanta náà wà. bẹ́ẹ̀ni propose chanta yẹn gangan ni gbogbo akéwì ló wà nù ẹ̀. bó o wá lọ kọ bó o lọ mọ bó o ní family báyìí. ọmọ kékeré ni mí sà ọmọléèwé ni mí. ọmọléèwé ni. bẹ́ẹ̀ni. tó ẹ̀yìn tí ẹ̀ ń wà àǹtí wọn láwọn tí ì lọ́kọ o ẹni tí ó bá ní interest ẹ lè kàn sí wọn àṣẹ má bàa ń ṣe polówó ni. ó ń dùn mọ́ yàrá ẹ̀ ń gbádùn ẹ̀ ẹ wá tí ẹ ti ń bá wa gbà á tá a ti jọ ń gbé pàápàá gbajúgbajà Elewi gbajúgbajà oníjùjú gbajúgbajà oní hip hop wọ́n yẹ pé ẹ̀ ti ẹ̀ka lórí sẹ́ẹ̀tì ń bí àdúpẹ́ lọ́wọ́ gbóyin o ṣùgbọ́n kí ẹ tó máa lọ kí ẹ tó máa fi eléyìí ṣe lọ wọ́n ní pé kí a gbé eléyìí fún yín pé ẹ káàbọ̀ o láti iléeṣẹ́ Colgate àti iléeṣẹ́ tiwa níbí AK Media Concepts Limited níbi tá a ti ń dábí ẹdun táwọn bí òwe ẹ máa gbá. ẹ ṣé mo dúpẹ́ pé òkú mo lómi lẹ́sẹ̀ yìí fún tán títí ọdún kan wà láìwọ̀n onira pẹ́sì mọ́ òórè tẹ̀sẹ̀ fún mi yìí ó dẹnu mi gidi gan mo sì dúpẹ́ torí èèyàn tán ṣe lóore bí ó bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kó ní lẹ́rù lọ́lẹ̀ mi ṣe wá dúpẹ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ pé òkun tó bí Ìmísí Akéwì ṣe ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Colgate àti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí arábìnrin wa ọ̀gá wa pátá ti ń darí ìjókòó àti iléeṣẹ́ yìí arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú náà ni à ń fi àsìkò kí ẹ̀yin tí ẹ wà ní ẹ̀yìn ìtàgé lọ́hùn tí ẹ̀ ń bá wa gbé tí ẹ̀ ń bá wa gbà rẹ̀ látòrí adarí ètò yìí Terry Ayébọ̀ Mr Daniel àti ọ̀gbẹ́ni Taofiki Adésínà àti Ayọ̀bámi Adésínà wọn náà ní Adésínà àti ọmọ Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ni mí ní Sàárẹ̀ Olú ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń wà o ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń tẹ́tí sí wa ẹ̀yìn làwọn máa bá o
ẹṣin bẹ́ńsà làwọn máa gùn ṣayé wa ó dàbọ̀. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí mà